lórí ìtàn tí a tún mú wá lónìí. Ìtàn yìí mà ta kókó púpọ̀, ó ta kókó débi pé ó bù wáyà. Kókó tó wà nú ẹ̀ náà ni a fẹ́ kí ẹ bá wa tú kalẹ̀. Ìtàn lórí bàbá kan tó bí ọmọ méjì tó sì jẹ́ onígbàgbọ́, òun ni ìtàn tí a tún mú wá lónìí. Ẹ wo kókó tó wà nú ẹ̀, ó kọjá bẹ́ẹ̀. Ó yá, ẹ máa bá wa tú kalẹ̀ gẹ́gẹ́ bí àtijọ́ ń tú ń bọ̀. Ẹ́písòdù kìíní ti lọ, ìkejì, ìkẹta, ìkẹrin, ó ti lọ jù bẹ́ẹ̀ lọ. Nínú eléyìí náà, ẹ̀yin náà lẹ máa bá wa tuntun rẹ̀ náà lọ́lọ́gbọ́n. Ẹ jẹ́ ká wọnú ìtàn lọ, kájọ lọ́gbọ́n nǹkan tó wà nínú ìtàn tòní. Irọ́ ikú là ń pa má dà, elépojò ní bàbá gbígbọ́n. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. Ìtàn náà dá lórí bàbá kan tó jẹ́ onígbàgbọ́. Kìrìsìtẹ́nì mà ni bàbá yìí, onígbàgbọ́ pọ́nbélé ni. Bàbá yìí ò fi ilé ìjọsìn tí a mọ̀ sí chọ́ọ̀chì, bàbá yìí ò fi ṣeré. Bẹ́ẹ̀ kò fi ẹ̀kọ́ bíbélì náà ṣeré. Bí bàbá ti ń ka bíbélì, bó ti ń lọ sí ilé ìjọsìn, bẹ́ẹ̀ náà ló ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ bíbélì, tó sì ń jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo nǹkan láyé yìí kò sí nǹkan tí ẹ̀dá lè ṣe lẹ́yìn Ọlọ́run. Gbogbo nǹkan téèyàn bá ṣe, Ọlọ́run ló fi àṣẹ sí. Pàápàá àdúrà téèyàn bá gbà sí ọ̀dọ̀ Ọlọ́run, òun náà mà ló ń gbà. Kódà Ọlọ́run á tún máa ṣe ajúnilọ fún ọmọ aráyé. Àdúrà téèyàn tí ẹ gbà rárá àti rárá, Ọlọ́run á tún máa gbà àdúrà yìí fún èèyàn. Ọ̀rọ̀ yìí ni bàbá máa fi ń bọ́ àwọn ọmọ méjèèjì tó bí, tí kan jẹ́ ọkùnrin, tí kan sì jẹ́ obìnrin. Ṣùgbọ́n bí bàbá yìí ṣe ń lọ sí ilé ìjọsìn tí a mọ̀ sí chọ́ọ̀chì tó, bó ṣe ń fi ojoojúmọ́ ń gba àdúrà tó, kọ́kọ́rọ́ kan mà wá tó ba eyín ajá jẹ́. Bàbá yìí ó jẹ́ ẹni tó fẹ́ràn àdúrà púpọ̀, tí àwa sì lè sọ pé ó súnmọ́ Ọlọ́run. Ká dẹ̀ mọ̀ pé èèyàn kì í súnmọ́ Ọlọ́run kádúrà rẹ̀ má gbà. Ṣùgbọ́n bàbá tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀, àwọn ọmọ ẹ̀ máa ní ìṣòro kan tó jẹ́ gbòógì, ohun tí bàbá yìí ń fi sí iwájú Ọlọ́run ọba. Kí ni àwọn nǹkan náà? Èyí tó jẹ́ ọkùnrin nínú ọmọ bàbá yìí, ó jẹ́ ẹni tí ó kàwé tó sì mọ̀wé dáadáa, tó jẹ́ pé nǹkan tó bá bọ̀ ní ilé ìwé ẹ̀kọ́ gíga tó lọ, kò síbi tó lè mú ìwé ẹ̀rí ẹ̀ dé tí wọn mà ní fún níṣẹ́. Ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ nílé iṣẹ́ tó ń bá gbà sí, ó pẹ́ jù pátápátá, òun ni oṣù kan, iṣẹ́ á bọ́ lọ́wọ́ ẹ̀, wọ́n á lé bọ́ta. Kódà ọmọkùnrin yìí ti ṣe ilé iṣẹ́ tí ò lójújọ́ mẹ́ta tí wọ́n fi lé e lọ. Ó ti ṣe léyìí tí ò lójú ọ̀sẹ̀ kan tí wọ́n fi lé e lọ. Bẹ́ẹ̀ lóríṣiríṣi. Ó jẹ́ kí bàbá yìí tẹra mọ́ orí òkè láti máa lọ. Ó lọ máa gbàdúrà, ó lọ máa bọ́lọ́run sọ̀rọ̀, ó sì ń yíra fọ́lọ́run. Bẹ́ẹ̀ náà ló ń jẹ́ káwọn ọmọ yìí mọ̀ pé síbẹ̀síbẹ̀ náà, ẹ má mà kọjá àyè yìí. Òun nígbàgbọ́ pé Ọlọ́run tí òun ń sìn kò mà ní dé ojú àdúrà tí òun kan lọ fọkàn balẹ̀. Bàbá ń gba àdúrà, bàbá ń gba àwẹ̀, bẹ́ẹ̀ làwọn ọmọ náà ń gba àdúrà tí wọ́n ń gba àwẹ̀. Ìyẹn ni ìṣòro tí ọkùnrin ní. Ṣé ẹ wá rí ìṣòro tí obìnrin ní? Obìnrin náà kàwé, ìyẹn náà níṣẹ́. Ṣùgbọ́n bí ọkùnrin ti ń gbé náà ni wọ́n ń gbé lẹ̀. Bọ́kùnrin ti ń gbé náà ni wọ́n ń gbé lẹ̀. Kò ní oyún kan láti àárọ̀ di alẹ́ rí. Bẹ́ẹ̀ ni kò sì ní ọkọ tó bá ṣe oṣù mẹ́ta rí. Tọkùnrin bá gbé kó tó póṣù mẹ́ta, mẹ́rin, márùn-ún sí mẹ́fà, wọ́n gbọ́dọ̀ gbé jùlẹ̀. Kódà kò tiẹ̀ sí ọkùnrin kankan tí ọmọbìnrin yìí lè ní òun fẹ́ táwọn jọ ṣe oṣù mẹ́fà, bí oṣù mẹ́ta, bí oṣù méjì ni wọ́n ń jára wọn lẹ̀. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ ẹ̀dùn ọkàn fún bàbá yìí, pé bẹ́ẹ̀ òun ò lọ́wọ́ nínú iṣẹ́ ibi rí, òun ò bá tọmọnìkejì òun jẹ́ rí, òun ò sì ronú ibi sí ẹnì kankan
débi tóun máa ṣe ibi sí ẹnì kankan. Bàbá yìí wá ń sọ bọ́lọ́run pé ó ṣe wá jẹ́ òun tí òun fi ìgbà gbogbo ìgbà ń sin Ọlọ́run, tí òun ò lójú kòkòrò, tí òun ò sì ní ìwà ìkánjúà, ni gbogbo eléyìí wá ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀. Báwo ni a wá ṣe ronú ọjọ́ ọ̀la òun sí? Òun bí àwọn ọmọ yìí ni, ó yẹ káwọn náà bímọ. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ iṣẹ́ ń jábọ́ lọ́wọ́ ọkùnrin lónìí, ó ń jábọ́ lọ́wọ́ ọkùnrin lọ́la, ọkùnrin náà ń jábọ́ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ọkùnrin náà ń dàgbà torí ọkùnrin ni ẹ̀gbọ́n, obìnrin ni àbúrò. Bàbá yìí wá rò títí ó tún lọ sí orí òkè, ó lọ gba àdúrà. Ṣé àdúrà yìí gbà àbí àdúrà yìí ò gbà? Èmi wá fẹ́ sọ fún yín pé ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká tó lọ wo nǹkan tí wọ́n ní fún wa. Have you ever noticed a clear, stretchy discharge and thought something was wrong? Hi, my wellness fam. Let's talk about it. You see, this type of discharge is something many women actually experience during ovulation. So talking about ovulation is the time when your body actually releases an egg. Around this time, hormone changes and that affects the type of discharge you see. It may appear clear, stretchy and slippery. Some people even describe it looking like an egg white. So if you are noticing this is a natural part of your cycle and not a sign of infection. Understanding this can help you stop panicking anytime you notice a change, because not every change means something is wrong. If you found this helpful, follow Funbi Talk Wellness for more. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn, ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Mo ní bàbá yìí gbéra, ó máa ń lọ sórí òkè lóṣooṣù nítorí kíni gbogbo ẹ̀ nítorí àwọn ọmọ náà ni, káwọn ọmọ lè rọ́nà lọ. Ẹ bá gbàgbé, obìnrin rèé, àgbésọ́lẹ̀ náà ni wọ́n ti gbé. Ọkùnrin lélẹ̀ tó bá ṣiṣẹ́ nílé iṣẹ́ gẹ́gẹ́ bó ṣe ní nǹkan tó dáa tó, kò sí ni tó bá lo ọ̀sẹ̀ kan bẹ̀ ńṣe ló pẹ́ jù kí wọ́n tó lè jáde. Ṣùgbọ́n bàbá yìí síbẹ̀síbẹ̀ náà ó ń gbìyànjú sí nínú àdúrà, ó ń lọ sórí òkè, ó ń lọ sórí ilé ìjọsìn. Bí bàbá yìí ṣe wà lórí òkè tó ń gbàdúrà tó wà nínú àwẹ̀, ní ọmọ ẹ̀ obìnrin nìyẹn náà máa lálàá ńlá kan. Ǹjẹ́ kí ni àlá tó lá? Ó lálàá pé lójú àlá yẹn ó pàdé ọmọkùnrin kan. Ọmọkùnrin yìí lówó, ó lọ́lá, ó ní mọ́tò, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí kò mọ̀ rí. Ìyẹn sì bá sọ̀rọ̀ ìfẹ́, ó lóun fẹ́ fẹ́ ẹ. Ọmọbìnrin yìí náà gbà. Ṣé nǹkan téèyàn ti ń wá tipẹ́tipẹ́ téèyàn ò rí? Ọmọbìnrin yìí náà gbà. Nígbà tó gbà ló bá ní ó dáa, ó jẹ́ káwọn ṣeré jáde, kóun tẹ́ gbé lọ, kóun gbé bọ̀ ná, kóun tó wá já a sílẹ̀ nílé. Kì í ṣe pé láti ní nǹkan kan pọ̀, kóun fi ìfẹ́ wọn. Ọmọbìnrin yìí bá tẹ̀lé, ó gbé lọ sí ilé oúnjẹ ńlá, wọ́n jẹ wọ́n mu, ó gbé lọ síbi tí wọ́n ti máa raṣọ lóríṣiríṣi, ó gbé lọ ṣerun, ó ṣèkọ́nà, ó ṣẹsẹ̀, ó tọwọ́ tọ́sẹ̀, gbogbo nǹkan tí wọ́n fi ń kẹ́ obìnrin ló mà ṣe fún un láàrin ọjọ́ kan ṣo tí wọ́n pàdéra wọn, ìyẹn lójú àlá. Ká má pa ọ̀rọ̀ gùn, ó tún wá gbé ọmọbìnrin sílẹ̀. Wọ́n bá ṣe àdéhùn pé tó bá di lọ́la, nọ́mbà mi rèé, máa bá mi sọ̀rọ̀, kémi náà máa bá ẹ sọ̀rọ̀, tó bá wá di lọ́la màá wá gbé ẹ, àwa ṣe ojúlówó eré lọ. Inú ẹ̀ náà sì dùn. Nígbà tó máa tají, tó máa rí pé òun máa jí, ojú oorun lórí pé òun wà, ó sì tají sáyé wá ní ìyẹn nípa àlá lòun ti ẹ̀ ńlá, tínú òun ti ń dùn, tóun ti ní ìgbàgbọ́ pé Ọlọ́run ti gbọ́ àdúrà òun. Kí wá lòun máa wá ṣe bá Ọlọ́run? Má fi oore òun sójú àlá. Ẹ gbàgbé èdè àwa mọ ìsìn, má forí flash mi Ọlọ́run ọba, ẹ má gbé orí mi sójú àlá, ẹ má ṣe, ẹ má mọ̀. Nígbà tó máa dijọ́ kejì, ọmọbìnrin náà jáde lọ síta láti lọ ra nǹkan. Ọmọkùnrin kan gbé mọ́tò, ó páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́, ó bá pè, arábìnrin, ẹ jọ̀ọ́, ẹ fún mi ní ìṣẹ́jú mélòó, mo fẹ́ bá yín sọ̀rọ̀. Òun náà dúró, ó bá a sọ̀rọ̀. Déédéé gbogbo nǹkan tí ọmọkùnrin kan bá a sọ lójú àlá, déédéé ẹ̀ náà lọmọkùnrin tó pàdé yìí bá ń sọ. Ó tiẹ̀ ní ó yá, tó bá dẹ̀ lè tẹ̀lé mi jáde, ẹni mímọ̀ ní mí, mo máa gbé ẹ lọ sí gbádá,
màá gbé ẹ lọ sáwo. Gbogbo ibi tó fi ń lálàá pé wọ́n gbé òun lọ, gbogbo ẹ̀ lọmọkùnrin yìí jáde ló máa ń sọ. Ṣùgbọ́n ọmọbìnrin yìí kàn ń wò ni kò lè sọ̀rọ̀ nítorí pé ẹni tó rí lójú àlá kò mọ ìyẹn, ṣùgbọ́n ẹni tó rí ní ìgbà tó wà nínú ayé ẹni mímọ̀ dáadáa ni. Ǹjẹ́ ta lẹni mímọ̀ náà? Ìgárá ọlọ́ṣà ńlá kan tó lórúkọ ni. Ìgárá ọlọ́ṣà tó lórúkọ ni tí gbogbo àwọn èèyàn sì mọ̀, tó ti wà ní àhámọ́ tí ìṣe ìkíní ìkejì ìkẹta mọ́ pàápàá. Ilé yóò jẹ́ kọ́mọbìnrin yìí lè sọ̀rọ̀, kò rí dùnnú, kò rí ayọ̀, bí ayọ̀ ṣe wà ṣùgbọ́n kò lè yọ. Ohun tó ń wò ni pé ṣé ó yẹ kó jẹ́ ẹni ìṣá, gbogbo àdúrà tí bàbá mi ń gbà, gbogbo àwẹ̀ àdúrà tèmi náà ń gbà, àwẹ̀ tèmi náà ń gbà, orí òkè tá à ń lọ nígbà gbogbo, ṣé ibi tàdúrà máa wá gbà sí rèé? Ọmọbìnrin yìí kọ́kọ́ fẹ́ dá a lóhùn pé tó òun gbọ́ òun gbà, ṣùgbọ́n ó tún wò pé ṣé ẹ gbàgbé pé onígbàgbọ́ pọ́nbélé ni bàbá ẹ̀, tí bàbá ẹ̀ sì ń ka òfin 10 fún un nígbà gbogbo, tí ìkan nínú ẹ̀ sọ pé ìwọ kò gbọdọ̀ jalè. Ṣé wàá sọ pé bóun ṣe jẹ́ ọmọ nígbàgbọ́ tóun ní sùúrù tó, ó wá jẹ́ ògbójú olè wá lòun máa wá fẹ́? Ó tún wá lọ rántí pé àbí ibi tàdúrà fẹ́ gbà sí lílé. Eléyìí ṣe ọmọbìnrin yìí ní kàyéfì. Ó ń wò sọ́tún, ó ń wò sósì pé kí ni kí n ṣe nínú ẹ̀. Ló bá wò pé tó ṣebí iléeṣẹ́ kan tí ẹ wà tó ń ṣe ètò kí ni kí n ṣe. Ló fi wá dé ọ̀dọ̀ wa, ó wá ń bi wá pé ẹ jọ̀wọ́ kí ni kí n ṣe. Àwa náà wá ń bi ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin ọlọ́gbọ́n ayé, ẹ̀yin onímọ̀ ayé pé kí ni kí n ṣe mà tún leléyìí, eléyìí tún jẹ́ ọgbẹnu tán. Ládùúgbò gbogbo àdúrà gbogbo orí òkè tí wọ́n lọ, ẹ wo ibi tó wá padà já sí. Ǹjẹ́ ọmọkùnrin yìí ni kó mú gẹ́gẹ́ bí ọkọ ni, àbí kó túbọ̀ ní sùúrù? Ẹ bá wa fi sínú àtẹ̀jíṣẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń wò lórí ìkànnì kí ni kí n ṣe ìyẹn lórí ọ̀rọ̀ ọmọbìnrin. Ṣé ẹ rí ọmọkùnrin yìí náà, ìyẹn náà kúkú lọ sí oko bíríkìlẹ̀, ó lọ bá wọn ṣiṣẹ́ nígbà tó sí ọ̀nà àti jẹ, tó sí ọ̀nà àti mu. Òun náà bá lọ sóko bíríkìlà tó jẹ́ bíríkìlẹ̀, ó lọ bá wọn ṣe lébọ̀ bẹ́ẹ̀. Ó wá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, ló bá ní kóun rìn síwájú díẹ̀. Ibi tó rìn síwájú ní etí fẹ́ǹsì ọgbà kan tó ti ṣe fẹ́ǹsì sí, lòun náà bá lóṣò síbẹ̀ tó ti ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́. Ló gbọ́ gbìí lórí ara ẹ̀, ló bá jẹ́ báàgì ńlá kan màná sọ síbẹ̀. Ló bá sáré ṣe ìgbọ̀nsẹ̀ kíákíá, ló bá túnú báàgì. Kìkìdá owó mà ló kúnnú ẹ̀. Owó ńlá rèé. Nígbà tó tún wò, ó bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ńlá méjì, ńlá owó tó tó náà lè fi rà, ó bá méjì ń bẹ̀. Ọmọkùnrin ìwà wò títí pé kí ni kóun ṣe wá, bíbí tàdúrà àwọn ti máa gbà rè, àbí ṣe lórí òun ò kì í sèèyàn ni? Ó tún ní orí òun ò kì í sèèyàn kẹ̀. Ìwọ olè mà leléyìí, dájúdájú wọ́n lọ jí nǹkan yìí ni, àwọn olè ni. Ó bá ní bàbá mi fi ń yé mi nígbà gbogbo pé nínú òfin 10 ó sọ pé ìwọ kò gbọdọ̀ jalè. Mi ò dẹ̀ ní jalè. Ló bá gbé báàgì, ló bá gbé lẹ̀, ló bá ń lọ. Ó dé àárín méjì, ó dúró sí, ó ní kí ni kí n ṣe? Òmọ́lé tó máa ṣe ń bẹ̀. Ìyẹn náà ló fi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ló bá pè wá láti iléeṣẹ́ tiwa Yorùbá Ṣẹ́ńbà TV pé ẹ jọ̀ọ́ ẹ yá là mí lọ́yẹ. Àwa náà sì rí aláwọn táwa náà ń fi ọ̀rọ̀ lọ. Ìdí nìyẹn tá a ṣe gbé ọ̀rọ̀ yìí wá sí orí ètò kí ni kí n ṣe. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé, onímọ̀ tọ́lọ́run fún nímọ̀, olóye, àwa ń bi yín pé kí ni kí n ṣe mà ní ètò tiwa. Kí ni kí n ṣe? Àtọmọbìnrin yìí àtọmọkùnrin yìí tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n, ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n, bó tilẹ̀ jẹ́ pé ìyá wọn ti fi ilẹ̀ ṣe aṣọ bora látijọ́ tó ti pẹ́. Nísìn àwa ń bi yín lórí ìkànnì Yorùbá Ṣẹ́ńbà TV pé kí ni kí n ṣe? Ẹ jọ̀ọ́ kí ni kí wọ́n ṣe sọ̀rọ̀ méjèèjì? Ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀, tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà wa náà ní 07033215903 07033215903 lórí ìkànnì Yorùbá Ṣẹ́ńbà TV. Ẹ lè kọ àtẹ̀jíṣẹ́ síbẹ̀, ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì sí nítorí nọ́mbà yẹn náà. Ẹ jọ̀ọ́, nígbà gbogbo la máa mú ìtàn lóríṣiríṣi tó ní ṣe pẹ̀lú kí ni kí n ṣe. Kókó nǹkan tá a ṣe ń ṣe ètò yìí ni pé tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ tìwọ náà, ìwọ náà wàá wò, wàá ti gbọ́ nǹkan tó èèyàn kan àbí méjì sọ. Gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wa
tá a máa padà kábàámọ̀ Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí wa láṣẹ ní ká fi ọ̀rọ̀ lọ́ra wa wò kájọ kọ́ra wa lọ́gbọ́n kájọ yára. Let's talk about something people don't always discuss openly: vaginal odor. Hi, my wellness fam. Let's talk about it. The first thing to understand is that vagina is a natural part of the body, so it is normal for it to have a mild smell. It is not supposed to smell like a perfume or a soap. However, when the smell becomes very strong or unusual, it may be a sign that something is going on. For example, infection like bacterial vaginosis can cause noticeable odor. Sometimes, changes in the natural bacterial balance of the vagina can also affect the smell. Other factors like sweating, hygiene habits, or tight clothing can also play a role. The important thing is paying attention to a sudden change in your body. So if the odor becomes very strong and is accompanied with discharge, irritation, or itching, then it's a good idea to get checked. If you found this helpful, follow Funbi Talk Wellness for more. irọ́ ikú làǹpà má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.